àǹtí mi dáadáa tó wà lókè yìí síbẹ̀ yìí náà sá ti rí caption yìí ná bọ́ta wọ́n láwọn àwọn bá rọ́bà dáàbò bò nù àpò ọkọ àwọn bẹ́ẹ̀ sì láwọn ẹjọ́ ló ń lé wọ́n wá láwọn tiẹ̀ mọ̀ táwọn ó ṣe ṣé káwọn kó jáde ni àbí káwọn sì wà nílé káwọn èèyàn fáwọn ń mọ̀ràn ẹ jẹ́ mọ́ dúpẹ́ ẹ jẹ́ mọ́ dúpẹ́ ṣe pé ọkọ tí sì tún rántí ìfi rọ́bà sínú àpò pé ìkéèsì tó bá ká mi mójú ọ̀nà o ìkéèsì tí bá jẹ́ pé bí tí mi ò ti ní rí rọ́bà rà ni ló bá ká mi mọ́ ẹ jẹ́ mọ́ dúpẹ́ kódò tó ń tẹ́lẹ̀ ṣèdúpẹ́ ń ṣọ́ọ̀ṣì lé lórí tí wọ́n máa mọ̀ béèrè pé kí lẹ́ ń ṣèdúpẹ́ sí ẹ wà mọ́ ni ẹ mọ̀ bá ń kí ọkọ mi ẹ mọ̀ bá ń kí aláyọ̀ mi ìfi ayé mi tó ronú wípé kinní kan ń bẹ níta tí ń jẹ́ àìsàn ọkọ tó mọ̀ wípé àwọn àrùn kògbóògùn ìwọ̀n ẹ̀kọ́ sórí tó nífẹ̀ẹ́ mi dénú abẹ́ mọ̀ wípé tí ọkọ yín bá ti kó ó ti kàn yín ẹ mọ̀ pé àìsàn tọkọ yín bá ti kó ń ta ó ti kàn yín kódà àánú yín gan ló ní jù títún jó lo rọ́bà dáàbò ẹ tí pàdé àwọn àgbà kankan àwọn àgbà kan ọkùnrin tó jẹ́ wípé wọ́n mọ ní àwọn ò lè kó nǹkan èmi ò mọ bí wọ́n ti máa rí iṣẹ́ rẹ̀ ṣe sí ara o tó jẹ́ wípé wọ́n ní lọ́kàn wípé àrùn kògbóògùn yẹn kò lè ràn rárá ẹ tí pàdé wọn tí wọ́n lo rọ́bà wọ́n lo rọ́bà tí wọ́n á ní wípé kì í ṣe pé girlfriend kan náà ní o àwọn chronic tí máa ń sọ̀rọ̀ nípa àwọn chronic cheater àwọn àgbà kan tó jẹ́ wípé ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀ tí bá dúdú wọ́n fẹ́ rùmúrùmú ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀ tí fẹ́ gíga ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀ tí bá pẹlẹbẹ ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀ tí rẹ́ ní mò ń sọ̀rọ̀ mọ àwọn tí mò ń sọ yìí tí wọn ò tún ní lo rọ́bà dáàbòbò tí wọ́n mọ bìlíìfù yìí pé àwọn ò lè kó nǹkan kan tí ìbọn pàdé nínú sẹ̀mí ayé yín ní òjé ẹ mọ rí ebi èmi alájìkẹ́ mọ̀ ń sọ bọ́ ọba ní tí ẹ kún wọ́ bọ́ ọba rò ó ta lókun ṣùgbọ́n tó ọba ti lánú ẹ tó ọ̀rọ̀ síta ọ̀tún rí tẹni tí ń sẹ́ńlẹ̀ ọ̀tí ẹ jẹ́ mọ́ dúpẹ́ ẹ jẹ́ mọ́ dúpẹ́ pé tí ẹ tún protect ààrẹ ń protect yìí abẹ́mọ̀ pẹ́yìn méjèèjì ń jọ ń protect papọ̀ tẹ́ ẹ bá pàdé àwọn àgbà kan tí mò ń sọ yìí wọn ò nílò rọ́bà dáàbòbò bẹ́ẹ̀ sí ẹni ọlọ́dọ̀ a lẹ́mọ̀ rí ọlọ́dọ̀ b bẹ́ẹ̀ ni wọ́n mọ ọlọ́dọ̀ c bí àwọn ìyàwó wọn ṣe ń treat infection yìí kódà tí ẹ alẹ́ ẹ̀ mọ́ọ́rẹ́ obìnrin míì a máa treat infection lẹ́ẹ̀mẹrin lóṣù àrùn kògbóògùn nìkan ò tí kó wálé wọ́n sì ń pélé tó wà manageable wálé ẹ jẹ́ máa dúpẹ́ ẹ tí wọ́n á béèrè lọ́wọ́ wa tí tún ṣe pẹ́rẹ́ o táwọn kan bá la ẹnu tán bá sọ ọ̀rọ̀ síta ẹ̀rẹ́ ṣèdúpẹ́ alájìgẹ́rì iná ẹ bá like ẹ comment ẹ share o ó dàbọ̀.